Lórí Oodua TV rédíò. Ètò tẹ́tí retí ti dé. Lórí Oodua TV rédíò. Ètò tẹ́tí retí ti dé. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò tó ń kọ́ni lọ́gbọ́n, tó ń fúnni lóye. Lórí ìkànnì tó sojú abẹ́ ń kó. Ètò àwọn máa lè lọ. Lórí Oodua TV rédíò. Ètò tẹ́tí retí ti dé. Lórí Oodua TV rédíò. Ètò tẹ́tí retí ti dé. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò tó ń kọ́ni lọ́gbọ́n, tó ń fúnni lóye. Pẹ̀lú àtò lórí ìkànnì tó sojú abẹ́ ń kó. Ètò àwọn máa lè lọ. Ilẹ̀ ọmọlúwàbí, ìbọ̀wọ̀ fún àgbà, òmìnira pẹ̀lú ìsowọ́pọ̀. Ọmọ Kaaro Ojiire, àwa dúró lórí òtítọ́ àti gbígbé àṣà àti ṣe lárugẹ, àti bí ilẹ̀ Yorùbá kò ṣe ní dohun ìgbàgbé. Èyí ló jẹ wá lógún. Má gbàgbé o. Má ṣe bẹ̀rù lámọ̀ wọn. Bá a ṣe bẹ̀rù bẹ́ẹ̀ la gbọ́ mọ́. Má gbàgbé o. Má ṣe bẹ̀rù lámọ̀ wọn. Ká máa rántí pé ilẹ̀ Oodua. Ọmọ ìbí wa ní ṣe. Ogún ìbí wa ni. Àní ká máa rántí wípé ilẹ̀ Oodua. Ọmọ ìbí gbogbo wa ní ṣe. A ṣeé ṣe fún wa o láṣẹ Èdùmàrè. Àṣẹ wa. Àṣẹ wa. Àṣẹ wa. Okay. Ilẹ̀ Oodua. Ìwọ ni ìmọ́lẹ̀ Ilẹ̀ gbogbo Oodua. adúláwọ̀. Àní ilẹ̀ Oodua. Ìwọ ni ìmọ́lẹ̀ Ilẹ̀ gbogbo Oodua. adúláwọ̀. Ilẹ̀ Oodua. Ilẹ̀ Oodua. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ẹ jẹ́ kí a bá yín polówó ọjà yín lórí Oodua TV Radio, admin@oduduatvradio.org, tàbí kí ẹ kàn sí wa lórí aago +44 73 99 58 06 06. Ẹ tún lè kàn sí wa ní +44 79 56 80 81 99. Oodua TV rédíò. A dúró lórí òtítọ́, òtítọ́, òtítọ́.